arálé ẹ kú ìrọ̀lẹ́ òun là sì ń kí àárọ̀ ọ̀nà òun ni mo ṣe fi kí yín pé ẹ kú àárọ̀ ẹ kú ọ̀sán ẹ kú àṣálẹ́ níbikíbi tẹ bá ti ń gbè mí ọmọ yín lọ́jọ́ tòní wípé ṣé dáadáa ni mo bá yín o. aláṣìírí bá ṣìírí mi. Èdùmàrè wá bá sí rí wa. Èdùmàrè wọ́n bàṣírí wa wọ́n ṣàánú wa nílùú Nàìjíríà yìí níbi gbogbo ìlú tí a bá tiẹ̀ wà k'Olódùmarè kó ṣàánú wa kó fi àánú rẹ̀ kó fi ṣìkẹ́ wa òun mo ṣe fi kún yín lé lọ́jọ́ tòní pẹ̀lú èmi ọmọ yín historian Àlàbí Àtinúkẹ́ tí gbogbo yín mọ̀ sí Omidan Mítádé wípé ẹ kú ilé o ẹ káàbọ̀ sórí ètò àṣà wa ni lábala ìtàn tèmi tìrẹ ṣé dáadáa ni mo bá yín o ní sí pé èmi tí mo wà mí dáadáa ni mo wà. wá bá ṣìírí wa. ọ̀rẹ́ mi dá o. ẹ jẹ́ àṣẹ ní pápápá kọ́lé tó yí pé kí ni àárí ọjọ́ mú so lókun kí ni Omidan mú wá fún yín lọ́jọ́ tòní àròkò ni mo mú wá fún yín ní ọjọ́ tòní kí láti ẹ̀ ń pè láàròkò ṣé àwọn ọmọdé ò sí ìṣàtẹ̀ ẹ̀mọ́kan tó ń pè ní àròkò bí kí là ń fi àròkò ṣe kí ló fi ṣe kí ló ń jẹ́ àròkò kí ni gangan kí ló wà ń bẹ̀ ó yá ẹ jẹ́ àgbéyẹ̀wò. mo ṣe fi ọ̀làdọ̀ ọ̀wọ̀ mo fi ń da yín lọ́lá díẹ̀ kó yá ẹ̀kí náà ẹ̀tẹ̀ má gbàgbé àwọn orin ayé àtijọ́ yẹn ok kí là ń pè láròkò àròkò jẹ́ ọ̀nà tí à ń gbà sọ ọ̀rọ̀ tàbí à ń gbà ránṣẹ́ sí ẹlòmíì à ń gbà gbé èrò ọkàn wa sọ èrò ọkàn wa sí ọ̀dọ̀ ẹlòmíì là ń gbà sọ fún èèyàn yìí pé ìkan báyìí mo fẹ́ kó ṣe o ibi báyìí mo fẹ́ kó lọ ìkan báyìí mo fẹ́ kó gbé yẹ̀ wò ṣe pé ní ayé àtijọ́ àníkan tá à ń pè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àníkan tá à ń pè ní gbogbo WhatsApp message gbogbo kan tá à ń ṣe é sí ayé ìgbàlódé yìí kò sí àárín ní bíi máìlì 10 ká tó lè kan ẹni tọ̀hún àròkò yìí la fi wá sọ fúnra wa pé kó tó fẹ́ ṣe yìí má dán wò tó bá di ọjọ́rú èmi pẹ̀lú rẹ à ń lọ síbi báyìí àròkò yìí la fi ń bára wa sọ̀rọ̀ ní ayé ìgbà náà oríṣiríṣi àròkò ló wà àmẹ́jẹ́ ń ṣe bí àpẹẹrẹ tó bá fi èso iṣu tó bá fi ránṣẹ́ sí ẹlòmíràn kí ni ìtumọ̀ àbí tó bá tẹ̀ wá fi irúgbìn aṣọ obìnrin pẹ̀lú àdá tó fi ránṣẹ́ sí ọkùnrin míì kí ni ìtumọ̀ rẹ̀ ó dá mi lójú pé àwọn ọmọdé ayé òde òní wọn ò ní mọ̀ tún rẹ̀ àmì tó bá tẹ̀ wá gbé oyin pẹ̀lú ìbọn táwa mú papọ̀ pẹ̀lú ewé àkókò táwa fi ránṣẹ́ sí ìlú ibòmíì ìlú kan ó fi oyin àti ìbọn pẹ̀lú àkókò ó fi ránṣẹ́ sí ìlú òdì kejì kí ni ìtumọ̀ ẹ̀ àròkò yìí la máa lò fi sọ fún ara pé tó bá dánwò ogún bọ̀ tó bá dánwò ikú dé tó bá tẹ̀ wá dánwò ire ló ń bọ̀ fún ẹ àròyìn la fi ń bára wa sọ̀rọ̀ àròyìn àtún máa fi pàrọ̀ kò pé òdòdó kan bẹ́ẹ̀ lábẹ́ tí mo fẹ́ dá o oríṣiríṣi àròkò yìí la fi ṣe kí ni la fi ń pa àlọ́ àṣàmọ̀ ìròyìn ọ̀rọ̀ ìfọ̀rọ̀wérẹ́nù pẹ̀lú ara wa ṣó yé wa bí mo bọ̀. Abọ́lábí Adébúlẹ̀ kó délé dé lẹ́yìn yẹn. Abọ́lábí Ọlágbèmí délé dé lẹ́yìn yẹn o. Bórí tí ó dùn ó má ti dálẹ̀ jẹ́. Ọlọ́wọ́ ẹ̀wọ̀n. Ìbábá rẹ̀ lẹ̀. Àwọn ṣe mọ̀ pé láyé òde òní
oríṣiríṣi àròkọ la wá ní báyìí. Irú àròkọ WhatsApp message, àròkọ Facebook Messenger, àròkọ Instagram DM, direct DM ní, àròkọ email yahoo.com, uk.com, oríṣiríṣi àròkọ la ní sìn. Tó pé àti ẹ̀ nídìí láti wá fúnra wa ní wàhálà láti lè ṣe kíde, láti lè pass message sí ọ̀dọ̀ ẹnìkejì. A lè gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká sọ pé wò ó tó bá dán wò ikú ni fún ẹ. Àmọ́ láyé ìgbà náà àròkọ la máa fi ránṣẹ́ síra wa. Ẹ̀yin ọmọdé òní ẹ má sọ wípé torí pé a ti wà ní ayé ọ̀làjú níbi tí oríṣiríṣi ti di ọ̀fẹ́ ká wá gbàgbé ilé, ká gbàgbé ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Ó tiẹ̀ dá mi lójú pé àwọn ọmọ ayéde òní gangan míì wọn tẹ wọn tán pè ní eré aṣálẹ́, àlọ́ àpamọ̀, àlọ́ àpagbé, wọn ò tiẹ̀ mọ̀, wọn ò tiẹ̀ mi ò bí èlòmíì gan ṣe bójúbójú, mi ò bí èlòmíì tiẹ̀ mọ̀ kàn tán pè lé kan náà gòwọ́n nù. Oríṣiríṣi àwọn nǹkan mìíràn tó ti ṣẹlẹ̀ láyé àtijọ́ àwọn ọmọdé òní mi ò bá tiẹ̀ mọ̀ pé tẹlifíṣàn kan wà gbàtọ́ kọ́jú jáde black and white ni. Àwọn ọmọdé mi ò mọ̀, àwọn mi ò dẹ̀ mọ̀ tá bá sọ̀kò sórí tọkùnrin bá sọ̀kò sórí pánù ọ̀dọ̀ ọmọbìnrin kí ni ìtumọ̀ ẹ̀? Ọmọdé mi ò mọ̀. Àbí ká ti mú WhatsApp, you are the rose in my valley, you are the lágbájá ìmàgé lágbájá, you are the támẹ́dù máa támẹ́dù. Òun làwọn ọmọdé òní mọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé pé àṣà wa ni, ọ̀rọ̀ wa ni, ìṣe wa ni, ìwàsí wa ni, àṣà wa ni ẹ jẹ́ a gbé lárugẹ. Ẹ jẹ́ a gbé àṣà wa lárugẹ ká mọ̀ yí pé láìsí àṣà wa kò sí àwa, láìsí àwa kò sí àṣà wa. Ẹ jẹ́ a gbé àṣà wa lárugẹ pé kí ni ẹ wò ó ṣe dá àwọn òyìnbó nísìnyí wọ́n fẹ́ràn àṣà wa ju àwa tá a jẹ́ kí ni àbínibí àṣà lọ. Ọ̀rọ̀ kan sọ lọ́jọ́ wọn ní pé nígbà tó bá yá òyìnbó yóò padà wá máa kọ́ wa ní Yorùbá. Ẹ má jẹ́ kọ́rọ̀ yóò ṣẹ, ẹ jẹ́ a padà sórí àṣà wa. Òun ṣàṣà ò ní pé o ti ń ṣe màmí wọ́tà, òun ṣe àṣà kò sọ wípé ó fẹsí yẹn lẹ̀ àbó tí ń bò ṣá. Ọ̀tọ̀ làsìn, ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ níṣe. Ẹ jẹ́ a rántí pé ọmọ tó gbàgbé lé ó sọ àpòyàkọ́. Ibi tí èmi máa fi àgbàdá ètò rọ̀ lọ́jọ́ tòní lórí abala ìtàn èmi rẹ̀. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn obìnrin tó ti jọba nílẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló rò pé ọba Gbàgídàlúwọ̀ nìkan ló jẹ. Ẹlòmíì tún nígbàgbọ́ ó ní wọ́n pé lẹ́yìn Wúrọ̀ Lúwọ̀ Aláàfin Àrọ̀pọ̀tọ̀ níyùn òun náà jẹ. Àmọ́ lẹ́yìn àwọn méjèèjì ọba púpọ̀ jẹ tó jóbìnrin. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó mẹ́nu, a ó tún kúlọ̀kúlẹ̀ ọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin wọn olólùfẹ́ mi sí ẹ̀gbàgbé wa. Àmọ́ lọ́sẹ̀ tẹ́lẹ̀ èmi Omítádé omidan yín omidan wa sọ fún yín pé ó dàbọ̀. Àmọ́ màá máa fi ọ̀làdọ̀ ọ̀wọ̀ màá fi máa sọ fún yín pé ire lọ́jọ́ ojú owó rí, ire lójú wa ó máa rí. Ire o.